Africa Content TV. Oyin ló máa lámú Tiri mọ́lẹ̀ o ọmọ Paso ìjọba bí. Olúyọ̀lé Tiri mọ́lẹ̀ tán béèrè o. Ìbànú bí Tiri mọ́lẹ̀ àlámú ṣọlọ́. Orí wa ti di national anthem. Kàmáì tí kọ́ wọ́n ti gbóhùn sókè. Wọ́n máa kọ́ tẹ̀lé mi bí gbàjọ́wọ́ stúdíò. Wọ́n tún máa dẹ́mọ̀ bí páwọn nílẹ̀ dà. Adúpẹ́ máa ṣe o. Èmi inú ni wá ayín tí kájọ́lá ṣe pẹ́ o. Adúpẹ́ máa ṣe o. Ẹ̀yin inú ni wá mi tí kájọ́lá ṣe pẹ́. Alhaji Taye currency bàbá ní àwò pattern orin kankan náà ni ẹsẹ̀ ẹjẹ yànnà náà rọ̀ mi tán ẹsẹ̀ Alhaji Jibola Pasuma ó lè máa yàtọ̀ láwọn pé ok ọ̀pọ̀lọpọ̀ padà ń change pattern later but ó sì ń dún bíi tàlájì Ajibola Pasuma Ìbàdàn ilẹ̀ sì jọ wà èmi ń ṣe lákìyèsí pé pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ. ẹ má jà wulẹ̀ dára wa láàmú ṣe gbọ́ aláyé ẹ má jà wulẹ̀ dára wa láàmú kò sí bàtà rodo bó sì fẹ́ jọ tòmátò ìyàtọ̀ wà ń bẹ ṣé wàá rí kí n kó gbó ìdáhùn yẹn kankan papọ̀ àti kí wọ́n sọ pé tìrẹ́dà ń bẹ̀rù láftọ́ alukura di Muhammad ọlọ́wọ́n bá mi nìkan ni mo bẹ̀rù kò sẹ́ni tí mo bẹ̀rù ẹ tí mo tún lè bẹ̀rù ojú ẹ tí mo wò pé yes àti ara rẹ̀ tọ́rọ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ wà á rán yàn lọ́wọ́ o Ọlọ́run ní sọ̀kalẹ̀ èèyàn náà ló máa rán wá rí rántí pé tó bá ti lè bú ẹni tọ́lọ́run rán sí ẹ̀yìn Ọlọ́run ló bú bó bá gbéga Ọlọ́run ló gbéga tó lágbára Ọlọ́run ni èmi Alhaji Tiri lẹ́dà OSP1 ọmọ Alhaji Wasiu Alabi Pasuma Ajibola BBR. Kí ni ìtumọ̀ BBR? À ń bọ̀ lórí yẹn ẹ máa ń rush BBR èmi ni mò ń sọ o ẹja kú lórí pé ṣẹ́rù ń ba tani àti tani níbo ṣẹ́rẹ́gì sọkọ fún yín Ọlọ́run nìkan lọ́ba tó ga jù kẹ́ẹ̀dá ò máa rántí pé ìjọ kan la bí òun tí ò mọ tó tọwọ́ gbẹ̀hùn ìjọ kan lẹ́dọ̀ ó dẹ̀ kú òun bẹ́ẹ̀ tí ò mọ ibi tí ó parí ẹ̀ sí kí lẹ́ wá ń wá ilé ayé mú yẹn fún ó dáa ẹ jẹ́ kí n sọkọ fún yín ọmọ kékeré tó jẹ́ bí àbúrò sí yín inú àdúgbò yín ó láìkì yín bẹ́ẹ̀ ṣe máa ń jáde bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ́ máa ń bọ̀ pé ẹ̀gbọ́n yìí máa ń mú mi kémi náà ṣàṣe bí wọn ó wá máa ń bá yín bọ̀dẹ̀ ẹjọ́ fún mi ní change díẹ̀ sórí ẹ̀ ò dàrú kí ló fẹ́ fi change mo fẹ́ fi jẹun ni ṣé wọ́n tó fẹ́ pé irú ẹgbẹ́ rẹ tó kéré báyìí máa jẹun ìkànnì yẹn ó wá bá yẹn fún mi ṣòkòtò ẹ̀fún ní nǹkan kan gbogbo tẹ́yìn fi ń bùgà sí yẹn táìmù yẹn ní tẹ́yìn lò tó ń jọ lójú ló ń rìn tó bá tásìkò kan àwọn kan náà tó ń wà tí a tó máa rí ju tẹ́yìn tí ń wọ̀ lọ yẹn ṣètìkẹ́tì bá ìgbà ní gbogbo nǹkan o kò lọ títí ẹ má jù rẹ̀ jára òkè ọmọ yẹn wá ti dàgbà wá ti dípò náà ti ń rówó bàtà tẹ́yìn wọ tẹ́wọ́ pé kínní òǹgbọ́n tó ti ń wọ tó tún fẹ́ ju bẹ́ẹ̀ gan lọ pé ó yà kò sí nǹkan ẹ̀gbọ́n irú ọmọ yẹn lẹ wá wọ àwọn ajú ta ẹ fẹ́ pọn mi àbẹ́fẹ́ ṣe nǹkan kankan ẹ wá pé wá ń bí ó yá gbé kí n lọ pọn mi wá yọ̀rọ̀ pé. kí ni ń wí. ẹ lọ yẹ bí bọ̀sẹ̀ ẹgbẹ́ ìwò pé kí ni tó ṣẹlẹ̀ kí ló dé ọmọ téèyàn wọ́n ní wá gbà kàrà wá gba nùdù bí òwe Yorùbá lọ́mọ kékeré máa fi ń mọ̀yàn gbà fún múrí ní gbà fún gbàjà ẹni téèyàn ò bá ṣe fún máa lérò pé orí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ ẹni téèyàn ò bá ṣe fún máa lérò pé orí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ so ń gbà tí ọmọ yẹn wá di big boy tó ti wà òkè tí ò sí nǹkan tó fẹ́ sọ pé báyà pé ò ní ìdìmọ̀ tẹ wá fẹ́ máa pè báyà pé jẹun fún 200 naira ẹni tó ti ná bíi 1 million bíi kan tẹ́yìn wá pè padà wá gba 200 naira báwo ló ṣe máa rí lójú irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tó ti ná bíi 1 million náà tó ti ń ṣe dáadáa tẹ́yìn wá ṣe máa fi 200 naira fi lọ pé wá gba ẹ̀fẹ́ máa fi claim pé ẹ̀fẹ́ ra ipò tó yẹ kẹ́ ti ṣe láti àárọ̀ ọjọ́ padà ó ti late kò ṣeé ṣe mọ́ ó ti late ó ti bọ́. lẹ́yìn ètò àwa àti Alhaji Tiri máa ṣe meeting àárín dájú wípé lórí fóònù ẹ wàá máa gbádùn orí Alhaji lọ rẹ̀ lẹ́yìn ètò ní àṣálẹ̀ àbẹ̀rẹ̀ gbogbo ètò yẹn bó ṣe máa ṣe é ṣe tẹ́ pé gbogbo èèyàn ẹ̀ṣẹ́ láyìí tẹ̀ wà láàbùrọ̀ tẹ́ bá ní ẹ̀rí sí di Alhaji Tiri lẹ́dà gbà ní lamẹ́ríkà ìyẹn má wọ́ọ̀rì níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa lórí Apple á wà lórí gbogbo app
we can guarantee you I'm offering 38 musical tí orin Alhaji Tiri Ẹlẹ́dà máa wà. Ní ìtẹ̀síwájú Alhaji, mo fi àsìkò yìí ṣe ń gbọ́ mi. Mo fi àsìkò yìí bẹ́ẹ̀, and I'm talking to all my promoter colleagues in abroad. First Omega Entertainment tó wà ní Houston, Texas, wọ́n wà lórí ètò wọn gbọ́ mi. Alhaji Tiri Ẹlẹ́dà ti ṣe tán àwọn tó fẹ́ Gbera. Alhaji ṣe ń gbọ́. Mo gbọ́ yín sà. Àtàlù tó wà lẹ́fún ní sí Gbera. Ó yẹ ìsọ̀bẹ̀ Gbera. Gbera. Alhaji Tiri ọlọ́mọ àwọn fẹ́ Gbera. So mo ń pe First Omega Entertainment ní Houston, Texas, l'Amẹ́ríkà. Ó yá iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ fún Alhaji Tiri Ẹlẹ́dà. Then mo tún pe promoter Alpha Omega tó ń kọ́ Òṣogbo Dallas. Ẹ̀yin náà ẹ̀gbẹ́yìn náà àti ti sọ̀rọ̀ lórí Alhaji Tiri Ẹlẹ́dà lẹ́nìí. First Omega àti ṣe meeting lórí ẹ̀. Lẹ́yìn ètò yìí ẹ pè mí, a máa bá Alhaji Tiri Ẹlẹ́dà sọ̀rọ̀. Bóyá wọ́n máa lọ sí gbogbo àwọn tọ́ iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ tó ti Gbera láì gbà. Náà tí wọ́n lọ sí UK, mo ń bẹ̀rẹ̀ bá mi bí wọn náà gbọ́ mi lọ lórí ètò lọ́wọ́ sìn. Alhaji Ayọ̀ Jamiu ní London, àwọn bàbá wa ní biggest promoter ní UK. Ẹjọ́ tí ilé ìdàgbàsókè òun fẹ́ Gbera lọ́wọ́ báyìí, Ìgbéra yẹ. So ẹ pè mí lẹ́yìn ètò ọkọ̀ tó lágbólé mi sí gbogbo táwọn máa ṣe tó máa fi ṣe é ṣe Olúwa kó àmọ́ ṣe. Mo tún kúrò láti bẹ̀ mo lọ sọ́dọ̀ yeye ní New York City. Àwọn tó ń bá bàbá Tiri Ẹlẹ́dà ṣiṣẹ́ relé yìí tó ń gbé Alhaji Pasuma. Èmi dé ọmọ yín tí mo wà dá New York nígbà yẹn mo ń sọ wípé èmi náà ti láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín for the first time láti promote oní Fuji. So yeye ní New York ẹ pè mí. Gbogbo ọdún tó ń bọ̀ yẹn tí Ẹlẹ́dà gbọ́dọ̀ jókòó. Ẹ ti Nàìjíríà má bínú Olúwa fún wa ṣe. So láì ní fi ọ̀nà pinnu adúgbò pé a ti ń gbá láti Ivory Coast. Ẹ̀yin tó àlà Ivory Coast. Alhaji Tiri Ẹlẹ́dà ní kí tọ́mọ́ mi sí pé kí n sọ pé àwọn ti ṣe tán. Wọ́n fẹ́ Gbera. Gbogbo tẹ́ ti rí àwọn orin yẹn gbọ́ ní abroad. Ẹ fún wa léde sí ọjọ́ Jímọ̀. Àwọn orin wọn wà lẹ́rú ẹ̀ kẹ́ lọ gbọ́ kẹ́ mọ tẹ́ ń retí. Àdúgbò lọ́wọ́. Ṣé Alhaji kí má bàa gba gbogbo àkókò lẹ́yìn ètò mi àti yín á sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ṣe máa lọ Olúwa fún wa ṣe.